بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillahi àwọn àtọ̀rọ̀ gẹ́gẹ́ fún gbogbo àìwúsí Ọlọ́run tó ti sípò padà ọlọ́ba kó bá mójúkó láì fi wọn àmín pàtí ó gba àgbà ló kú lọ́run kó bá foríjì wọn àmín láì ní sí rẹ̀ àmín gbogbo ẹni àtẹ́ǹbẹ̀lẹ́ ilẹ̀ ayé kó bá fi sọ̀rọ̀ ẹ̀ sọ wọn àmín wọn lábẹ́ kọ́kà náà kúnà ẹni rẹ̀ àmín ó fi sọ̀rọ̀ ẹ̀ sọ gbogbo aláàpọ̀ àmín láì ní sí Ọlọ́run àmín afa Abdul Basiti ayakumullah ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí oore tí ń bẹ bí sàárà ṣíṣe àti túmọ̀ ń ba sàárà jẹ́ sàárà lóore ń tòótọ́ àmọ́ sàárà míì tún wá ń bẹ téyìn ó tún wá ṣe tọ́pẹ́ ṣíṣe ọ̀nà ìgbà tó gbà sí ní ó tún wá ba sàárà náà jẹ́ ntọ́ wa dá ilé nì kí Ọlọ́run wá sọ ní Al-Qur'ani Karim nínú Suratu Baqara chapter 2 verse 261 262 3, 4 and 5 kí Ọlọ́run bá wí bẹ́ẹ̀ afa Abdul Basiti. masalul ladina yunfikuna amwalahum fi sabilillahi. Naam. كمثل حبة أنبتت سبع سنابل في كل سبلة 100 حبة. pẹ́pẹ́ àwa tá a bá ṣe sàárà ká máa ṣọ́ra lérí sàárà tá à ń ṣe tọ́jà sí pé ọ̀nà ìgbà tá a bá gbà ṣe sàárà ń gbà mí yóò sì ba ń ta sí jẹ́. والله يضاعف لمن يشاء والله واسع عليم. ṣáájú ká tó máa lọ Ọlọ́run bá mú àmì wá fáwọn tí máa ń náwó sójú ọ̀nà tó lọ. masalul ladina yunfikuna. torí ẹni tó mọ̀rọ̀ sọ jù láyé Ọlọ́run ọba ni lẹ́yìn Ọlọ́run àtúnfọ̀ Ọlọ́run. Ọlọ́run wá ń jẹ́ kó yẹ pé àwa tá a máa ń náwó sójú ọ̀nà tó lọ. alladina yunfikuna fi amwalahum fi sabilillahi. mọ̀nsó. كمثل حبة أنبتت سبع سنابل. Ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n máa ń ná owó sójú ọ̀nà òun Ọlọ́run. كمثل حبة. ó dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá mú fọ́nrán àgbàdo ẹyọ kan àgbàdo tó jẹ́ pé tá a bá fún adìẹ tó bá jẹ tán yóò tún máa dá tọ́ mì ní. كمثل حبة أنبتت. ọpẹ́ ìfún adìẹ tá a fún yìí ìgbà tá a tún fi ebi pa ni torí gbàdé bá fún adìẹ ní àgbàdo ẹyọ kan ẹ dákun ṣé kí ló mì ní báwọn náà. كمثل حبة 7 سنابل. Ọlọ́run ní ìtẹ̀múnú owó tá a fún yín ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àgbàdo ẹyọ kan. أنبتت. àgbàdo ẹyọ kan yìí ẹ wá gbìn. 7 سنابل. gbígbìn tẹ wá gbìn yín ó wá yọ igi tí máa ń yọ tá ń pè ń pòpò. látara pòpò yìí ó wá ń yọ àwọn ewé yẹn ó ń yọ ewé ara rẹ̀ látara ewé tó wá yọ tán. 7 سنابل. ó wá yọ sùkù méje jáde àgbàdo ẹyọ kan la gbé o sùkù méje wá jáde látara àgbàdo ẹyọ kan yìí. في كل سبلة 100 حبة. Ọlọ́run ní níbi àwọn sùkù kọ̀ọ̀kan a máa rí ọgọgọ́rùn-ún àgbàdo lára sùkù kọ̀ọ̀kan. 100 حبة. ọgọ́rùn-ún iye òun là ń pè ní 100 tó pé sùkù kọ̀ọ̀kan máa yọ 100 sùkù méje sí ni lórí àgbàdo ẹyọ kan téèyàn gbìn àgbàdo ẹyọ kan ń ṣe déédéé oore tó ṣe fún yẹn. في كل سبلة 100 حبة. ń ṣe déédéé ohun tó fi ṣe sàárà fẹ́ni tó nídìí ẹ̀. والله يضاعف لمن يشاء والله واسع عليم. Ọlọ́run ní àwọn Ọlọ́run á máa ṣe ìpele fún ẹni ó bá wù wá kí ló dé tọ́lọ́run fi kọ́ má sí. والله يضاعف لمن يشاء. tọ́lá sí pé gbogbo èèyàn tí ń ṣe sàárà kọ́ ní nítorí tọ́lọ́run ọba ṣe. والله يضاعف لمن tọ́lọ́run wí ara yìí يشاء. bọ́lọ́ nítorí tàwọn Ọlọ́run tẹ́ bá ṣe sàárà nítorí tàwọn Ọlọ́run ẹlòmíì máa ń ṣe sàárà nítorí kárí mi tọ́lá pé wọ́n tọ́ bá ṣe sàárà nítorí kárí mi o láǹfààní sí ládàá ọgọ́rùn-ún lọ́nà méje tọ́lọ́run bá ní òun ò fún ẹni tí máa ń ṣe sàárà. والله يضاعف لمن يشاء والله واسع عليم. gbogbo Ọlọ́run bá dáhùn òyìn ọba tó gbàyè ní onímọ̀sí ni ó ní mọ̀lẹ́rì tó torí ẹ̀ fi ṣe sàárà واسع عليم. ó sì gbà yín gbogbo bíkíbi. الذين ينفقون أموالهم في سبيل الله. ẹ wo bọ́lá sí gbọ́ ọ̀kalẹ̀ Ọlọ́run kọ́ sọ oore tí ń bẹ mi sàárà ìṣe ni Ọlọ́run ní alẹ́ dín ní àwọn tó ṣe pé ينفقون أموالهم في سبيل tí wọ́n máa ń الله. ná owó wọn torí tòun Ọlọ́run ọba. ثم لا يتبعون ما أنفقوا منا. Ọlọ́run nígbà bá ná owó wọn tán
nítorí tọwọ́ Ọlọ́run ọba Ọlọ́run wò ní tọpinpin. Summa la yutbi'una. Wò ní sọ pé owó tá a fún yín Ma kó lẹ́sẹ̀ náà. anfaqu manna. alẹ́ ẹlòmíì ń bẹ́sẹ̀ yóò fún ọ lówó mọ́sálásí yóò máa wá di pé owó tá a fún yín yẹn kí lẹ fi ṣe. Summa la yutbi'una ma anfaqu manna. yóò ní ṣèbá ní kẹ́ fi kún mọ́sálásí. Wala ó ṣe ṣe aza. dáàbà tó fún wọn lówó pé kẹ́ fi kún mọ́sálásí. ó sì dọ̀ pé báyà pàrọ̀ mọ́sálásí jù wọ́n á fi kún àwọn á fi change pàrọ̀ mọ́sálásí má wulẹ̀ wádìí Ọlọ́run àwọn ẹ̀ta ń sọ wọn níwájú ẹ̀. Summa la yutbi'una ma anfaqu manna wala aza. Ọlọ́run ní àwọn táwọn ń sọ yìí tí wọ́n náwó nítorí tòun Ọlọ́run ọba tábà tí wọ́n á ná tán wò tí wọ́n á ní máa ṣe kárí mi léyẹ̀. Wala aza. wọn ò ní máa sọ̀rọ̀ tí ọmọ bàánú jẹ́ pé lágbájá tẹ̀ ń wò yẹn láàárọ̀ inú ilé ló ti wá jẹun láfi náà wá yọ̀dà lérí oore tí ń bẹ́ẹ̀ bí sàárà sí àti máa ń ba sàárà jẹ́ ìṣó. Lahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun. Ọlọ́run ní àwọn tí wọ́n náwó yìí tí wọ́n tọpinpin owó tí wọ́n ná tí wọ́n sì sọ̀rọ̀ tí ọmọ bàánú jẹ́ lérí ẹni tí wọ́n so lóore. Lahum ajruhum Ọlọ́run ní ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ wọn inda rabbihim ọ̀dọ̀ wọn Ọlọ́run lẹ̀san wà. wala khawfun alayhim wala hum yahzanun. Ọlọ́run ní kò wá sí tí ọmọ bàánú lẹ́rù lẹ́yìn tí wọ́n ṣe tó àwọn mìíràn náà oore tó ṣe yìí pọ̀ tí wọn ò ní máa kanlẹ̀kùn ẹ báyìí sáwọn olè oní máa dà ọ́ là Ọlọ́run ní kò sí tí ó máa bà wọ́n lẹ̀ kò sí tí ó sì máa já wọn láyà wala khawfun alayhim wala hum kò sí yahzanun. tí ó máa wá sẹ́rù bà wọ́n torí pé àwọn Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn. Qawlun ma'rufun wa maghfiratun. wo tọ́lọ́run bá wí àṣé ìwọ tí wọ́n bá ní pé dákun bùnmí lówó tó ọba ní Ọlọ́run ní qawlun ma'rufun wa maghfiratun. gbólóhùn tó dáa ó ṣàǹfààní khayrun min sadaqatin. wá màgìfìràtì àti àforíjì ẹni ìmójúkúò báyìí tó wá bá ọ yí báyìí ó ti ṣe tí ọ̀dà fún ọ rí Ọlọ́run ní má torí pé ní tó ṣe tí ọ̀dà fún ẹ yọ á ní mójúkúò ń bẹ̀ ọ wá sọ̀rọ̀ tí ọ̀dà wa maghfiratun khayrun min sadaqatin. Ọlọ́run ní ìmọ̀ ìsọ̀rọ̀ tó dà yìí àti má mójúkúò yìí ó lóore ju Ọlọ́run ní ó lóore ju sàárà tí èèyàn ṣe tí wọ́n ń tọpinpin sàárà yẹn lọ ó tún wá lóore ju ẹni tó tún wá ṣe sàárà fún yẹn lọ tí tún wá ń ṣèrègùn lérí tó ṣe. wallahu ganiyyun halim. Ọlọ́run ní wallahu ganiyyun Ọlọ́run ọba tẹ́ ń wò yọba tó ọ̀rọ̀ ní halimun ọba tó ní faradà ní kí ló tọ́lọ́ fi sọ tó fi lo halimun bẹ́ẹ̀ yẹn ìwọ tó lówó tó ń ṣèrègùn lówó owó tó ní ẹlẹ́kùnsí ọ̀ ló lówó ni wọ́n téèyàn wá jẹun lè rẹ̀ tó àwọn dòdò pé oúnjẹ tó wá láwájá inú mi lè ló ti á jẹun láàárọ̀ yìí tí ẹ bá sọ láàárọ̀ kò ní oúnjẹ jẹ oúnjẹ yẹn náà sí ọ̀ ló ní ni. wallahu ganiyyun halim. gbogbo tó ní àwọn Ọlọ́run la ní ibà yẹn pa nífaradà ni wọ́n yẹ ká gbowó yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n yẹ ká dá ọ náà síbáṣìbò àmọ́ onífaradà làwọn Ọlọ́run àní ṣe bẹ́ẹ̀ tó gbé àwòkú báyà òònù pìwàdà mọ̀ bọ̀. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run ní mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ pa àwọn ayyuhalladhina amanu. Ọlọ́run ti ń sẹ̀sà báwọn. ayyuhalladhina amanu. tó ti mọ̀ pé kèsè ògbó ẹni tó bá lówó ní ọmọ ẹ̀nà bó wọn Ọlọ́run bá ṣe fún ẹ. ayyuhalladhina amanu. ó ti mọ̀ pé kèsè ògbó ẹni tó bá lówó ní òní máa ṣe ègún lẹ́yìn tó bá ṣe. ayyuhalladhina amanu. onímọ̀ yóò dò pé ìbá ṣe pé àwa ni lágbájá ò ní ìyàwó fẹ́. la tubtilu onímọ̀ yóò dò pé ìbá ṣe pé àwa ni ọmọ tí lágbájá bí ká àti ọmọ kò. la tubtilu onímọ̀ yóò dò pé ìbá ṣe pé àwa ni iléèwé tọmọ lágbájá ń lọ àwa ni kò ní máa dúdú bẹ́ẹ̀. la tubtilu sadaqatikum bil manni. Ọlọ́run lè yí sàárà tẹ bá ṣe ẹ má máa mú tí ó máa nìyàn láwa lẹ́yìn. la tubtilu sadaqatikum bil manni wala adha. ẹ má máa gbé àdánwò bá ń tí ẹ bá ń ṣe lóore ẹ sì má máa tún máa mú tí ó máa ṣèrègùn wá. la tubtilu sadaqatikum tí ó máa nìyàn lá lẹ́yìn tẹ bá sún lóore bil manni wala adha. ẹ má máa mú wá. kàlẹ́dí. ẹ má máa sọ̀rọ̀ tí ó máa jẹ́ ọgbẹ́ ẹnu fún yẹn ẹ má máa sọ. wàlẹ́dí. náà ń so. kàlẹ́dí yunfiqu malahum. Ọlọ́run tó gbé àwọn tí wọ́n bá ná owó wọn. yunfiqu malahum ri'a nasi. Ọlọ́run kálẹ̀ sí àwọn kan máa ná owó wọn. yunfiqu malahum ri'a nasi. ni wọ́n máa ná kárí mi wọ́n máa ná pé ká máa fi pọ́n pé àwa ni. wala yu'minu billahi wal yawmil akhir. Ọlọ́run gbogbo ẹni tí wọ́n náwó rẹ̀ nínà kárí mi àwọn tá à ń sọ yìí wọn ọ̀gbọ́n náà ọba gbọ́ tó gbọ́dọ̀ ẹ̀yin onígbọ́ náà ọba gbọ́ kọ́ máa náwó rẹ̀ nínà kárí mi. wala yu'minu billahi wal yawmil akhir. tẹ́ bá tún wá gba ọjọ́ kẹyìn gbọ́ pé gbogbo tẹ́ bá ṣe láyé yà á bì wọn ò ní máa náwó wọn nínà kárí mi. kàmásálù Safwan alayhi turabu. Ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n náwó wọn nínà kárí mi yìí tí wọ́n tún wá ń ṣe èrègùn ní ohun tí ó máa mú ẹ
ọgbẹ́ wá bá ọgbẹ́ tí ò ní jìnnà ọgbẹ́ tí ò ní jìnnà tí wọ́n mú wáyé àpèjú wọn dà gẹ́gẹ́ bí ẹni tó bu yèèpẹ̀. kàmẹ́sàlù sọ fún àná alẹ́ ìtúrọ̀bùn. tó bu yèèpẹ̀ yìí tó wá bù sérí àpáta. fàṣọ́bàhùn wábìlú fatarakù sọ́lìdàn. ọlọ́ni yèèpẹ̀ tó bù sérí àpáta yìí òjò alábàdé ọba wọ gbogbo yèèpẹ̀ yẹn lọ. fatarakù sọ́lìdàn. ní àpáta bá mọ́. la yuqdiruna ala shay'in mimma kasabu. ọlọ́ni wọn ò sí lágbára láti san àwọn lẹ́san lórí iṣẹ́ tí wọ́n ṣe. ala shay'in mimma kasabu. tó ń pẹ́ ẹni tí máa ń sànyàn lẹ́san àwọn ọlọ́lá máa ń sànyàn lẹ́san owó tó fún yàn yàrá lọ́sàn-án lórí ẹ̀ ntọ́ ṣe lóore yàrá àwọn ọlọ́run lásán lẹ́san lé àmọ́ àníyàn tó fi ṣe nǹkan yìí òun làwọn ọlọ́run àfi mú ẹ̀san wá fún ọ. wallahu la yahdil qawmal kafirin. ọlọ́run ọba tẹ́rí yìí ó jẹ́ ká mọ̀ pé òun ò ní fọ̀nà mọ́ àwọn tí ó mọ̀nà. la yahdil qawmal kafirin. òun ò ní fọ̀nà mọ́ àwọn tí ó gbọ́ wọn ọlọ́run ọba gbọ́. wallahu la yahdil qawmal kafirin. òun ò ní fọ̀nà mọ́ àwọn tí wọ́n bá ta àpá sún wọn ọlọ́run. wallahu la yahdil qawmal kafirin. ọlọ́run ò ní fọ̀nà mọ́ àwọn tí wọ́n bá ń ṣe tóun ní kó má ṣe ìṣó. wallahu la yahdil qawmal kafirin. máa bọ̀. wa masalul ladina yunfikuna amwalahum. ọlọ́run ní sẹ́yìn tí wọ́n wá náwó wọn báwo ọlọ́run ṣe ní ká máa ná. ka masali jannati bi rabwati. ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n náwó wọn tí wọn ò wojú míì tó tayọ àwọn ọlọ́run wọn yọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó gbin èso kan sínú ọgbà. jannati bi rabwati asabaha wabilun. ó ní ó wá gbin èso kan sínú ọgbà ọlọ́ràá èso tó wá gbìn sínú ọgbà ọlọ́ràá yìí òjò ńláńlá wá ràn sí. fàtàtìkú làádìí fẹ́ ni. ọlọ́ni ìrọ̀ òjò ńláńlá tó jò wá ràn sí àwa mú èso yà á mú jáde nípele. fàtàtìkú làádìí fẹ́ ni fàyín lámísíbà. kọjá sí pé ẹni tí bá ti ń ṣetán lọ́hùn ìpele oore ọlọ́run ó fi lékún fún. fàyín lámísíbà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó náà kọ́ sọ ṣáájú pé ẹni tó bá ń ṣe tàwọn ọlọ́run yóò dà gẹ́gẹ́ bí ẹni tó gbin àgbàdo ẹyọ kan. tágbàdo ẹyọ kan yìí ìwà ń dàgbà ìdàgbà rẹ̀ wá yọ sùkù méje. bàbá sanabi la nínú sùkù méje yìí ìkùlì súbùlà tí mi àtún àbàtì. ọgọ́rùn-ún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpèjúwe ẹni tó bá ń ṣe dáadáa. fàyín lámísíbà wàbílù ń fatọ̀ lù. ọlọ́ni nígbà tí òjò gan bá lóhùn ọ̀rọ̀ mọ́. wàbílù ń fatọ̀ lù. òwe ọlọ́pàá bẹ̀ wò òjò yìí kèsè pé báyà òjò tọ́lọ́run bá ń rọ̀ òjò láṣẹ kọ́mọ́ sọ pé òun ò ṣe tọ́lọ́run bá ní kóhun ṣe pé báwọn ẹni bí bá ṣe àádọ́dọ̀ pé agbájá ti ṣe máa ń ṣe dáadáa yìí gan àwọn àdínà rẹ̀ lérí oore tí Sàárà mọ́ mú àníjẹ́ kó oore náà. ọlọ́ni àwọn ọlọ́run ọba gẹ́gẹ́ bí àdéhùn lérí àwọn tí bá ń ṣe Sàárà. èrì tí bá ń ṣẹ̀ láṣùbà yóò sì ṣẹ̀ sínú ọgbà yìí ọgbà yóò sì máa hu tó bá gbìn sínú ẹ̀. Wallahu bima ta'maluna basir. ọlọ́run ọba darí yìí ọba tó ní mímọ̀ lérí tí kálukú ń ṣe ni. Wallahu bima ta'maluna basir. ọba tó rí tí kálukú ń ṣe ni. Wallahu bima ta'maluna basir. ọba tó rẹni tí ó gbé itọ́ dúdú sínú tí wọ́n ń tu funfun tí wọ́n ń tu jáde ọlọ́run ọba tó rí ni. Wallahu bima ta'maluna basir. ọba tá à ń sọ yìí ọba tó rí ń tẹ́ mọ̀ ó tún wá rí ń tẹ́ mọ̀ ó rí ń tẹ́ gbé pamọ́ ó tún wá rí ń tẹ́ fi hàn síta. nídìí eléyìí oore tí ń bẹ́nu Sàárà ṣiṣẹ́ la mú wá la fi bá a sọ àti tuntun máa ń ba Sàárà jẹ́ ìwọ náà wá wò bó ṣe ń gbọ́ àyíwá wo ààrẹ Sàárà tó ń ṣe ìṣe kárí mi ló ń ṣe tó bá gbẹ́ ṣe kárí mi ó ti bàjẹ́ kò sí ládàá kan fún ẹ wá tún ààrẹ ṣe torí pé ọlọ́run ọba tẹ́ ń wò yìí ọba tó ní àǹfààní fún wa láti ní ká wá foríjì ni tó bá yẹ pọ̀ wá ń ṣe Sàárà rẹ nítorí tó ọlọ́run ọba ládàá ń bẹ fún ẹ má chẹ́ǹjì má ṣe lọ ẹnì ìta àwìn náà kọ́ ọ̀ma kọ́ bá fi bá kà sí ọlá ẹni sí ọlọ́run ó ṣe gba etí ọ̀tún wọlé kọ́ má gba tòsí jáde ọlá àjẹ kan oṣù rẹ̀ ṣùgbọ́n ọ̀bíga ọ̀bìnrin ìzàtí àmọ́yà àzìfúnà wa sàlámù alal mursalina wal hamdulillahi rabbil alamin.